kábíyèsí rẹ olódùmarè ọba tí ìkápá ní àti ìṣàkóso gbogbo nǹkan ń bẹ ní ìkáwọ́ rẹ̀. Ọba dá nǹkan ọba dá nǹkan. Ọba tí dáni bó ti wù ú tí sì jẹ́ adan tó wù ú. Abẹ́ ẹ̀gbọ́ ẹ̀dá òde kò lè dédé rí bó ṣe fẹ́ àbí bó ti wù ú. Àfi bó ṣe wu olódùmarè àti bí olódùmarè ti fẹ́ lórí irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀. Ọba mi ó kéré ní kò láàfin, ó tóbi títí kò níbùgbé. Bó wù á ṣe pẹ́rẹ́ bí ewé bọ́. Bó bá sì fẹ́ kéèyàn ó mọ bóun ti rinlẹ̀ sí àṣẹ pé òun kìṣì bí ó dé ẹ̀yìn bọ́lẹ̀. Kábíyèsí rẹ ẹ̀bìtì jáfà òlúlẹ̀ lórí àṣebí. Kì í ṣègbè lẹ́yìn alábòsí. A sì mọ dúró tande lẹ́yìn olóòótọ́. Bẹ́ẹ̀ ni àrà tó wù ú ló lè fẹ̀dá dá mọ́ fún wa dára tí ó pa wá lẹ́kún. Ọba mímọ́ láàyè gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo nígbà gbogbo. Ọba tó gún wà sórí ìtẹ́ ní asánmọ̀, ń gbáyé pàṣẹ ọ̀run, ń gbọ́run pàṣẹ ayé. Níbo la dé tá a bá àti fojú kàn án nìṣòro, ṣùgbọ́n àti rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ìyẹn ò nira rárá. Kábíyèsí rẹ olódùmarè ọba. Wà ní mo yá ṣá, màá fi ní dára kankan tó pa mí lọ́kùnrin. Ara tó olúwa mi àlùlé dá, màá fi. Nítorí Akóredé ayédùn olùdarí ètò ara lóríṣiríṣi lórí rédíò náà ní 32 FM nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àfi tó ṣèwìn bọ̀. Ọkùnrin ẹ máa gbọ́, obìnrin náà ẹ sì máa gbọ́, ọmọ kékeré ẹ máa gbọ́, gbogbo ẹja máa gbọ́, àríkọ́gbọ́n bẹ níbẹ̀. Àwọn èrò ara ètò tó póríṣiríṣi ń bẹ nínú rédíò tá a wà nínú 32 FM nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà ń fẹ́ níbẹ̀ nínú ètò ara náà ni ètò ara lóríṣiríṣi ẹ mọ́ ṣe gbàgbé wa. Àwa lára ara ló ní wá o, ọba tó ní wá, ọba tó dá wa sáyé o, kò ní fi wá dára tá a fẹ́ o, yọ̀ọ̀dà kò ní ṣàìdá fún wa o, yọ̀ọ̀dà àṣẹ yọ̀ọ̀dà kò ní ṣàìdára fún wa o, yọ̀ọ̀dà. Ayédùn má ṣe gbàgbé ibi tó gbé wá o, ayédùn má ṣe gbàgbé ibi tó, má ṣe gbàgbé ẹrántí ilé o, ayédùn má ṣe gbàgbé ẹrántí ilé. Ẹ jẹ́ kọ́ra wa lóye o tó yá sí ìrìnàjò àti ìrìnàjò lẹ́jọ́ lẹ́sìnàkú àtúntẹ̀ sí ẹ̀ sáyé lọ rẹ́yìn ìgbẹ̀yìn o. Ẹ jẹ́ kọ́ra wa lóye o tó yá sí ìrìnàjò àti ìrìnàjò tẹ́jọ́ lẹ́sìnàkú àtúntẹ̀ sí ẹ̀ sáyé lọ ọ̀rẹ́ ní ìgbẹ̀yìn o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o, olúrìbàrìbà o, ìyá ayé mọ̀mọ́ rìbà o, eégún ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o, olúrìbàrìbà o, ìyá ayé mọ̀mọ́ rìbà o, eégún ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o. Olúrìbàrìbà ìyá mi Àbẹ̀ní mọ̀mọ́ rìbà o, olúrìbàrìbà o, ìyá ayé mọ̀mọ́ rìbà o, eégún ọwọ́ Àdáṣe ní humọ, ìbà ò gbọ́dọ̀ humọ nìyàn. Bọ́mọdé bá júbà àgbà wọ́n pé yóò roko dalẹ̀. Àní bá a bá fìbà fún onílẹ̀ àwọn ìyẹnì kalẹ̀. Léegun lélòòṣà ọjà ìbà ní olókùnrin olóbìnrin ìbà. Níran léńjé níran ẹ̀yìn àgbà kan tí gbani lọ́jọ́ ogúnlé. Ìbà ẹ̀ka alẹ́ nílà oòrùn
ẹni ó dúró mo kí yín o. Ẹ̀ka àṣálẹ́ níwọ̀ oòrùn. Ẹni ó bẹ̀rẹ̀ bà ni mo ṣe. Ẹ̀kọ́ àlálẹ́ láríwá. Ẹni ó fàpè tẹ̀dí mo ṣe ń pẹ̀lẹ́ o. Ní gúúsù tẹ́ dáàrin gbogbo yíká orílẹ̀ àgbáyé. Gbòbí tẹ́ tí láǹfààní àti wò mí gbọ́ mi lálẹ́ tòní. N ò mọ̀mọ̀ lólódì ẹnìkan ṣàlàáfíà ni mo bá yín. Ọláyínká ọmọ Akórèdé Mr. Ayédòyìn rèé o. Àgbà nínú káṣọ̀n kìnìún iṣẹ́ ìwádìí lórí ìbíyanu. Àágógó ńlá tí wọ mọ́lé tí sinsin mọ́lé gbọ́n mi mo mọ̀ tún dé lálẹ́ tòní. Ìrakọ̀ òkúta tí ṣakọ aláǹgbá pín sí ọ̀hún rèé o. Kàrànjọ́gbọ́n ni wọ́n pè lọ́ba àgbà kò tó gìrìwò bá bọ́rùn ẹsẹ̀. Egun bí eyín kò sí lágbárí mọ̀nà. Kọ̀ǹkọ̀sọ̀ bàbá àgèrè. Àágbọ́ngbọ́n bí ọtí òkìtì ọ̀gán ti dá ìwé orí ara rẹ̀ sí. Àwọn ọ̀ràn pápá ńlá àwọn ni wọ́n mú kókó dọ̀gba. Àgbà ìṣú oyin rèé ti yàkó iṣẹ́ ìwádìí lórí bí ìyanu o. Àmọ̀ tún gbára mi dé láṣálẹ́ tòní. Bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta mẹ́rin náà la fi jábọ̀ ìrìn àjò wa. Ìrìnkèrindò ìlọ bíbọ̀. Ìtojúbọlé ṣe ìwádìí ní ọlọ́rìn kìnìún. Lórí ibi ìyanu tí Olódùmarè dìdì kan dá. Ní òkè Igbó. Igbó Olódùmarè òkè Láńgbòdo. Afẹnu ọ̀rọ̀ jóná wàá gúnlẹ̀ pé àìbóníṣu wà débi ogun. Ká mọ̀ fìyókù náà ká fi máa jẹ́ oníṣẹ́ ìwádìí. Láfi wípé a tẹ̀ wájú. Ìrìn àjò ara ilé yìí náà ó gbà wá ní odidi ọjọ́ méjì gbáko. Tá a fi gbéra látilẹ̀ Ìbàdàn. Ó di rẹ́rẹ́ ní Àkúrẹ́ olóyè mẹ́kùn. Ọmọ amúdà sílẹ̀ mógun ẹnu pani. Adé Àkúrẹ́. Ó dé agbègbè kan tí wọ́n ń pè ní Ṣáṣá. Láti ibẹ̀ látún ti tẹ̀ ẹ́ wájú. Ó di ọkọ̀ eléyìí tí ń lọ. Awọkọ̀ tí ń lọ sí Àkùngbá. Àbá ṣe bẹ́ẹ̀ a bọ́lẹ̀ ní Ọ̀bà Àkókó. Láti Ọ̀bà Àkókó la tún ti mú ìrìn àjò pọ̀n. Ẹníbo là ń lọ gan-an, àìdébẹ̀ ni. Àwa ti lọ àti bọ ìrìn àjò ẹ̀mí lókù tẹ́yìn ó bá wa rìn. Láti Ọ̀bà Àkókó. Ó di rẹ́rẹ́rẹ́ ó kù bí ìṣẹ́jú 10 sí 15. Ká dé ìlú kan tí wọ́n ń pè ní Ìdó-àní. Ní wọ́n bá wí pé ibi à ń lọ la dé yìí o. Ọ̀rẹ́ mi Andrew Samson Adéọlá. A jọ lọ sí ilé ẹ̀kọ́ African Church Grammar School Àpáta Gàǹgà ní Afograms òwúrọ̀ lọ́jọ́. Òun náà ló ṣe alátọ̀nà wa bẹ́ẹ̀ ni kò tún dá wa dá àjọ rìnrìn àjò ń ni. Bóun náà bá láǹfààní àti wò wá àbí gbọ́ wà lálẹ́ tòní. Bá a ti rìnrìn ọ̀hún rèé o. Adélú ọ̀hún wọ́n ń pè ìlú ọ̀hún ní Àfò. Àfò tá à ń sọ yìí 6 ló pín sí. Ìjẹ̀tàn jẹ́ ká mọ̀ wípé Ilé Ifẹ̀ ní àwọn baba ńlá wọn ni wọ́n ti gbéra tí wọ́n fi dé ibi tí wọ́n dé. Olórúkọ tí wọ́n ń jẹ́ Ilé Ifẹ̀.
wà pé àwọn àti àwọn ìjọ gbéra kí lorúkọ ọmọ bàbá wọn yìí tí wọ́n gbéra ń lè fẹ́ orúkọ wo ni ọmọ bàbá wọn yìí ń jẹ́ kó tó mọ ìjọ ọkọ̀ tí ń jẹ́ káwọn náà ó tó mọ jẹ́ àfò orúkọ wo ni wọ́n ń jẹ́ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tó fún àwọn náà ní orúkọ àfò tí wọ́n ń jẹ́ bó ni wọ́n ti rìnrìn àjò ìtẹ̀dó síbi tí wọ́n wà yìí wọ́n débi tí wọ́n wà tán àjálù kan tún ṣẹlẹ̀ irú àjálù wo ló ṣẹlẹ̀ àwọn nǹkan wo ló ṣèèmọ̀ ló ṣàrà láṣà àti ìṣe ní nǹkan ṣẹ̀ǹbáyé ni àbí lóòṣà kúnlẹ̀ bọ́ omi wo náà ń pè ní omi atan ní àfò omi wo là ń pè ní omi ọbọmọ ọdún wo là ń pè ní ọdún àtìbà mọlẹ̀ wo là ń pè ní mọlẹ̀ èkìrì àṣà àti ìṣe kan ń bẹ tí wọ́n ń pè ní òmìdànmì ǹjẹ́ ẹ gbà wípé àjàn eléyìí tí Abìjà tí máa ń lò nínú sinimá agbára àwọn bàbá wa tó ń fìdí communication tó fi ń rinlẹ̀ ní ẹnìkan ń bẹ ní àfò tóun náà nírú agbára yìí o tá a fi fìdí ẹ̀ múlẹ̀ wípé kìí ṣe ṣàká ní tí bàbá wa Abìjà máa ń ṣe agbára àwọn bàbá wa ni kó tó di pé wọ́n gbé fóònù dé wọ́n gbé ansẹ̀tì dé ní o ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ká rọjú ọjà bá a bá lọ tá a bá bọ̀ ńkọ́ ẹ ti mọ̀ wípé àkókò náà ni ẹ mọ̀ wípé a lè parí gbogbo ẹ̀ lálẹ́ ṣùgbọ́n ìwọ̀n tá a bá lè mú bẹ̀ á jẹ́ kí ẹ gbádùn rẹ̀ ẹ jẹ́ àròjọ ọjà kábọ̀ 32FM 949 Ìbàdàn ojúkò YouTube yẹn ó wà ní ṣíṣí ẹlẹ́bẹ̀ kú kalẹ̀. ọdún ẹ̀dákun o ó ní ilé àwọn òsì ẹ̀dákun o ìmọ̀ fásẹ̀ ẹ̀yìn ẹ̀ torí kí ni ẹ̀mọ́ mọ̀mọ́ bá mi jẹ́ o. Kárájí pépé o, kárájí pépé. Kára gbá yágíyágí, kára gbá yágíyágí. Bàbá màmá ló gbé bọ́dì yẹ o, kárájí pépé. Brọ̀dá sìstá ló gbé bọ́dì yẹ o, kára gbá yágíyágí. Ọkọ àti ìyàwó ló gbé bọ́dì yẹ o, kára dúró kánpé. Gbé bọ́dì ẹ ti dàràbà, ó ti dìlú bá ń ká o. Ìwọ náà gbé bọ́dì ẹ kó o já fáfá. Ẹ wá gbọ́ o, àkíyèsí pàtàkì rèé fún gbogbo ẹ̀yin olólùfẹ́ gbé bọ́dì ẹ. Ojúlówó gbé bọ́dì ẹ tó ní àwọn èròjà aṣara lóore ò lọ sínú o. Àlàyé mi, ìwọ náà gbé lọ kó o tẹ̀ka ju nǹkan lọ. Agbára tó wà nínú ẹ̀ lékeka. Bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ tó sọ tẹ bá ti ń lo gbé bọ́dì tí ò lọ́tún àjíǹde ara máa jẹ́. Ó fúnni lákọ̀tún agbára láti dojúkọ iṣẹ́ òòjọ́ ẹni. Bẹ́ẹ̀ lójúṣe rẹ̀ ó tún lé kan sí. Àkọ́tún egbòogi ìbílẹ̀ àfi tewétegbò ṣe tí ò lọ́tínú. Gbé bọ́dì ẹ̀. Ilé-iṣẹ́ tó lóko tó sì fi ni lọ́kàn balẹ̀ ló gbé jáde. Big Twins Global Concept ní ojúlówó alágbàtà tó gbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi dókè òkun. Gbé bọ́dì ẹ̀ tí ò lọ́tí nínú ti wà láwọn ilé ìtajà ìgbàlódé ládùúgbò rẹ̀. Ìwọ náà gbé bọ́dì ẹ̀ lura kó gbàgbára ọ̀tún. Everybody ló gbé bọ́dì yẹ o, kára dúró kánpé. Ideal for All International Limited ní orúkọ mi. Mo wá pẹ̀lú product méjì èyí tí ó so ìlera pọ̀ mọ́ ọrọ̀. Stem cell products ní èyí tó ń dá okun ara tí ọjọ́ orí àti àìsàn ti ṣe àkóbá fún padà. Quantum products ní èyí tó mú kí okun yín ó dúró re. Ọ̀nà méjì ni ẹ lè gbà dókòwò pẹ̀lú wa. Àkọ́kọ́ bí ẹ bá dókòwò pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà 50,000 naira. Tá a bá sì bá ọta ọjà rẹ, èrè ẹgbẹ̀rún márùn-ún 5,000 naira ló máa jẹ lóṣooṣù fún oṣù mẹ́wàá gbáko. Lẹ́yìn èyí tí ó tẹ́wọ́ gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà padà tàbí kí ẹ tún fi dókòwò. Bí ó bá wù ọ́ láti gba ọjà rẹ kí o sì ta fúnra rẹ, ó tẹ́wọ́ gba ọjà tó tó ìdá igba nínú ọgọ́rùn-ún 200%. ẹ má wàá gbàgbé wípé a ní ètò àdójútòfò tó péye àti wípé o ò lè pàdánù owó rẹ. Fún àlàyé àti ìbéèrè kàn sí block H14 Jọkẹ́ Plaza ládojúkọ Access Bank ọjà Bódìjà Ìbàdàn tàbí kí ẹ pè sí 08072314232 tàbí 08033663177. Ideal for All International Limited ìgbéyàwó ètò ìlera pẹ̀lú ọ̀rọ̀ ni.
ṣó o ti gbọ́ nípa Black Friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ Top Success. ó yẹ gbà kóòdì rẹ̀ ọjọ́ 11 oṣù 11 aṣọ́jọ́ 12 oṣù 12 ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì Friday. bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá 50%. tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí Black Friday ó fi wáyé nílé iṣẹ́ Top Success. ìwọ náà bùkà gbóríwọlé ra iPhone, Samsung, Infinix, Tecno, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó fi mọ́ tẹlifíṣàn wọ́n sì mọ́sínì gbẹ̀dú lóríṣiríṣi fìríjì air conditioner àti gbogbo èlò lẹ́sìn lónà pátá. ọba tó bá sì ti rajà lọ́tùmọ̀ àtẹ́wọ́ gbà wọ́n ẹ̀bùn kàbìtì. ọjọ́ 11 oṣù 11 aṣọ́jọ́ 12 oṣù 12 ni ó fi wáyé. kàti Top Success lẹ́gbẹ̀ẹ́ Mr Biggs ìwòrò Ìbàdàn àti lẹ́gbẹ̀ẹ́ First Bank adjacent Cocoa House ní Dùgbẹ̀. wọ́n tún wà ládojúkọ Glow House ní Challenge àti nínú ilé epo Cornell ní Mọ́kọ́lá 08074888888. o sì lè kàn sí topsuccess.ng. òṣùpàdé òdìdó òwúrẹ́ ṣẹ́tìrì ọlọ́dún nọ́mbà tuntun ní àgbà ẹlẹ́lẹ́. òlàlà pátápàrà torí tìlú òṣùpá ń sọ̀kalẹ̀. kádàrá yẹ kájọ káyọ̀ araba ṣe ń tọ́jú ẹ̀mí wa ní o. tọ́jú ẹ̀mí ẹ̀ kọ́nsáàtì lélẹ́yìí. pẹ̀lú ọba ńlá ọba orin kí n tó tọ́ sáìdì òṣùpá. iléeṣẹ́ mi wọ́n naturalist kí agbẹ́ngàn kankan kalẹ̀. nínú ọgbà ẹ̀ntì Ìbàdàn lọ́jọ́ Thursday ọjọ́ 17 oṣù 12 December 17 ọdún yìí. bẹ̀rẹ̀ látago 12 ọ̀sán dalẹ́ kẹlẹ́lẹ́. ẹtúyàyà jáde máa bọ̀ wá gbọ́ orin tuntun èdè tuntun lẹ́nu òṣùpá. àti táyé sẹ́lúlà. tó ẹ máa wọ hip hop guys tó ń bọ̀. ẹ ò ní sanwó ìwọlé lọ́jọ́ yẹn. ẹ kàn máa ra Veneton cleanser ẹyọ kan. Yaluma bitters kan. ló bá tán. ẹ ti wọlé kọlẹ̀ nìyẹn o. àjọ máa gbẹ́ fàájì yẹn nínú ọgbà ẹ̀ntì Ìbàdàn. ní Thursday December 17. wọlé la wá bàbá promo ló ń pàkéjì ẹ̀. àmàrẹ̀ tí yẹn o. Ọlọ́run Abraham, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run àwọn bàbá wa. Bẹ́ẹ̀ni o, pẹ̀lú ẹ̀mí mímọ́ ẹ̀tí náà gbọ́dọ̀ ló fẹ́ fi ṣiṣẹ́ ní 2020. Nínú ìpàdé májẹ̀mú ọlọ́dọọdún yọ lọ́rùn àwọn bàbá wa. Wòlíì Fẹ́mi Òní ti CAC. Mountain Top Prayer Ministry ní Ọlọ́run máa ṣe àpàdé àdúrà yìí fún lọ́dọọdún o. Ó tó yá ní Prayer City. Ká lọ ní ìbápàdé Ọlọ́run àwọn bàbá wa. Àkòrí ẹ̀ Holy Ghost and Fire. Pẹ̀lú ọwọ́ iná àtàmì mímọ́. Gbogbo ìdè máa já, ogun máa ṣẹ́, oníròbìnújẹ́ máa tẹ̀láyọ̀. Lábẹ́ ìfàmì òróró yọ̀. Prọfẹ̀tà Akínbíyìmá. Prọfẹ̀t Clarence Olúṣọlá. Pásítọ̀ Ìsáyà O. Aládé Prọfẹ̀sì Ọláyà. Prọfẹ̀t Máyọ̀wá Fèyíjì. Pásítọ̀ A.A. Jimá lólùgbàlejò. Lábí orí ọ̀fẹ́ Ọlọ́run lórí ìwòlíì rẹ̀. Prọfẹ̀t Olúfẹ́mi Òní. Àwọn olórí ẹ̀mí Akíntúndé Ìlàíjà. Pásítọ̀ Súpà. Yẹmí David Látàbúlẹ̀. Máyọ̀wá Àlì. Tolú Ìbítóyè. Ọ̀pẹ́yẹmí Madu. Esther Palẹ̀mọ́ Adégbóyèga. Táíwò Ògòbí. Prayer City tó wà lẹ́lẹ́nu Sọ́nsọ́ náírà ti Ìbàdàn láti máa pàdé o. Ọjọ́ Monday 23rd November. The Friday ni. Ọ̀sán tó ọdún nínú àdúrà yóò fi máa jò. Ọlọ́run àwọn bàbá wa ní 2020. Ó fẹ́ rìnrìn agbára pẹ̀lú ẹ̀mí mímọ́ àti iná. Kérésì ọdún yìí ti dùn ó. Pastor Christmas mega promo ó ti ń lọ lọ́wọ́. Rálẹ̀ lọ́dọ̀ wa. Stop Christmas mega promo 2020 ti dé. Ó lọ lọ́wọ́ báyìí tọ́nu yóò fi parí ni o. Stop homes and properties. Ló ń talẹ̀ tó fini lọ́kàn balẹ̀ fún gbogbo ẹ̀ tó fẹ́ nílé lórí. Lọ́nà tó rọrùn gbà. Legacy Park phase 1 níjọba àbílẹ̀ Ẹdó. for 50,000 naira péré ní báyìí. Freedom City phase 1 ní Mọ́níyà. First Terminal Bridge 1 million naira péré ní. Freedom City extension phase 2. ìyẹn ní 500,000 naira péré. Ẹ̀rọ̀lẹ̀ tí náà báyìí kẹ́gbà kó sìmẹ́ntì márùn-ún ọgọ́rùn-ún búlọ́ọ̀kù. Yọrin ti pa kan. Àkùkọ díẹ̀ méjì. Ẹ̀túyẹyẹ máa bọ̀ lọ́fíìsì wa tó wà nọ́mbà 195. Ládojúkọ tinú Òkè Táyọ̀ Plaza. Òkè Àdó Ìbàdàn. Àtẹlẹ́ tó dojúkọ General Oil. Lẹ́gbẹ̀ẹ́ Amúlùdún FM ní Mọ́níyà. Tẹlifon 081-255-353-76 tàbí 081-3065-6499. Kérésì ọdún yìí ti dùn ó. Origin don bring another one o. Origin Herbal Gin. Gin wey get oríṣiríṣi herbs with ogbonge flavour wey come get better African taste wey dey ginger body. Start to dey jollificate with Origin Herbal Gin. Oríṣiríṣi herbs plus original gin for correct enjoyment. No sell am to person wey never reach 18 years. Drink with sense o. Origin, stay original. Àràré o. Àrà kéńgé.
kú etí gbọ́ ẹ sì káàbọ̀ látòjú ọjà 32FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube tí ẹ ti láǹfààní àti wò wá gbọ́ wa nù. bóun ni iṣẹ́ ti fìdí lótìtà ṣe ẹ ti mú pèpè jòkóó ṣe ẹ ti ṣetán àti fẹ̀yìntì kẹ́ ẹ gbọ́dí ọ̀rọ̀ ṣe létè yé ntà bá ṣe lóníyéyé ní yéniyéké mo ṣèwádìí ọ̀rọ̀ ó sì yé mi yéké gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mẹ́rin tẹ́ ẹ ní. ẹ bá ń ké sálára ẹ mọ ìyá aládàá nìkan jọ̀pẹ́ ẹ ké sájèrò ẹ mọ ọjà àròkọ ìdílé ọwọ́ àràngún àga ìmọ̀ta ẹ̀dá alágòdẹ tìrọ̀tẹ̀ ní kéje ẹ wí fún wọn pé ètò àrà ó mọ̀ tó ti gbìnà yá ó ti gbà tẹ́gùn kan wọ́n ti ń gbé sí i lọ́tún lósì níwá lẹ́yìn láríwá ní gúúsù nílà oòrùn níwọ̀ oòrùn látún ti fìmọ̀ kúnmọ̀ fòye kúnye túmọ̀ àwọn ibi tọ́lọ́wọ́n bá mi tó ti gbé ṣiṣẹ́ àrà tó ti fi nǹkan jíǹkí àwọn bàbá wa nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá wa. bẹ́ẹ̀ mo ti wí tí mo fara ṣáájú wípé ìlú tá ń lọ tí a bẹ̀rẹ̀ rẹ̀ lálẹ́ tòní ni wọ́n ń pè ní Àfò. ǹjẹ́ ẹ tiẹ̀ gbọ́ rí? inú àwọn bíi mẹ́wàá tí ó fẹ́ dáhùn pọ̀ lẹ́ẹ̀kan náà jìkàtìpá la fi rí èèyàn kan tó ní àmọ́ gbọ́ rí àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ pọ́ ọmọ ọbẹ̀ gan lẹ́ni tó lòun gbọ́ rí wọn. bóyá òun gèésì lọlé ó sámọ̀ pé wọ́n ní Àfò làwọn ti wá. ìpínlẹ̀ Oǹdó ni ìpínlẹ̀ Oǹdó ní ìlú Àfò wà. bírí àjọ ọ̀hún ti lọ ni mo ti mẹ́nubà lérèfé lẹ́ẹ̀kan káwọn tó mọ̀ ṣe àtúwì àsán. Àfò tá à ń sọ yìí kí ni ìtumọ̀ rẹ̀ gan? níbo la ti rí orúkọ tá a fún ìlú yìí? bó o sì ni ìlú yìí gan ti bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ má gbàgbé o pé mo wí pé àwọn ọmọ bàbá méjì kan ni wọ́n gbéra ní Ilé-Ifẹ̀ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìtàn bó ti fi yé ni àti ìwádìí. wọ́n gbéra ńlé-Ifẹ̀ olóko tí wọ́n ń jẹ́ kí wọ́n tó kó ńlé-Ifẹ̀ ó sì lórúkọ àdúgbò táwọn méjèèjì ti gbéra. ta lẹ́nì kejì tí àwọn ìran Àfò tí wọ́n jọ gbéra orúkọ gan ni Àfò ń jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ agboolé wo ni wọ́n ti gbéra. ẹ má jà á dènà pẹ́nu torí àátún rojú ọjà ṣùgbọ́n mo fẹ́ ká mú ilé ìkó ńbẹ̀ ká tó rojú ọjà. bóò ni ibo láti rókọ àti pé kí ni ìtumọ̀ Àfò bóò ló sì ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìlú gan-an. ẹ̀tẹ́ tí yín bẹ̀lẹ̀ jẹ́ bí ọwọ́ aṣọ gẹ́ngẹ́ kẹfì tí gbéyàwó ọ̀rọ̀ ṣe ọmọlétí òkúkú ló méjì jọ̀rọ̀ lọ. ẹ̀lẹ́bẹ̀hùn ẹ̀kú ìkàlẹ̀. bàbá wa ẹ bá wa dárúkọ yín sà. èmi ẹ̀dà bẹ́ẹ̀ fagbọ́n. ìlú tá a wà yìí. Ìfìnrin Àfò. Ìfìnrin Àfò. Àfò gángan fún ara rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ wo la ti rí orúkọ yìí. nígbà tẹ́ pé adé àtìlẹ̀ Ifẹ̀ bọ̀bọ̀ Ilé-Ifẹ̀ àdúgbò gangan tẹ́ pé àti jáde ní Ilé-Ifẹ̀ òun náà pè ní Àtìbà. Àtìbà. Yes. lẹ́yìn yẹn à ń bọ̀ àwa àti Ọ̀wọ̀. bó o lẹ ṣe jẹ́ síra yín ẹ̀yin àtọ̀wọ̀. ọmọ ìyá. ìyá kan náà ló bí Ọ̀wọ̀ àti Àfò. bẹ́ẹ̀ ni.
àmọ́ nígbà yẹn orúkọ wo ni ẹ̀yin ń jẹ́? nígbà yẹn Mọ́rẹ́ àti Ọ̀wọ̀ wọ́n jọ kúrò nílé Ifẹ̀. bẹ́ẹ̀ni Ọ̀wọ̀ tí wọ́n pè wọ́n ní Mòró Ọ̀wọ̀. àdúgbò lẹ sọ pé ẹ ti jọ kúrò nílé Ifẹ̀? Àtìbà. Mòró Ọ̀wọ̀ àti Mọ́rẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá wọ́n fi lé Ifẹ̀ lẹ̀ ní agboolé Àtìbà. kí ló wá ṣẹlẹ̀? gbà tí wọ́n bọ̀ wọ́n dé etí Ọ̀sẹ́. odò Ọ̀sẹ́. omi Ọ̀sẹ́. ibì kan làbájọ wà ṣùgbọ́n àbá tètè gbéra àtètè ṣáájú wọn. àwọn bàbá tí yín tẹsẹ̀ mọ́rin. ṣé ṣe báwọn ń ṣe nǹkan kan lẹ́yìn tiwọn bí wọ́n fẹ́. wọ́n yà gbẹ́ ṣe kíní kọ̀ọ̀kan ṣá. pàtẹ́kùn wá dé etí Ọ̀sẹ́ ńkọ́ igi kan gẹ́gẹ́ bí ìtàn àtọwọ́dọ́wọ́. wọ́n ní igi kan wá dàbú ó jẹ́ ìgbà òjò. bọ́n ti ṣe débẹ̀ yẹn àwẹ̀ àfò wọ́n wá gbé igi yẹn wọ́n gorí igi yẹn ó dàbí afárá wọ́n sọdá kó tó di pé ọwọ́ máa débẹ̀ ńkọ́ òjò àgbàrá ó ti wá gbá igi yẹn ó lọ ọwọ́ wá débẹ̀ wọ́n ní tọ́wọ́ arábẹ́ ìtàn àfò. ẹni pé ṣé wọ́n fò ní àbí wọ́n ṣe kọjá. báwo ni wọ́n ṣe kọjá ibi tí àfò ti jáde nìyẹn. ìtumọ̀ àfò nìyẹn. ọ̀wọ́ bá dá ilé gbogbo wọn ò lè fo kíní síbi. wọ́n padà sẹ́yìn wọ́n ní wọ́n kúkú wọ̀ síbí yó. ọ̀wọ́ nìyẹn. káwọ̀ síbí káwọ̀ wọ̀ síbí. nígbà tá a ti lè kọjá odò. nígbà tí wọ́n kún lé Ifẹ̀ wọ́n tí mọ jẹ́ Ọ̀wọ̀ Mòró ni wọ́n ń jẹ́. àkókò máa wọ̀ síbí. ló bí Ọ̀wọ̀. gẹ́gẹ́ bí ìtàn ti sọ Èkèrè ni wọ́n ń bọ níbí. Èkèrè. àrà rèé o àrà kéńgé. ẹ bá dá tọ yìí. mo ní kó fi picture àti ṣípà kó fi la ṣípà kọ̀ọ̀kan ó kàn bọ́ sórí mi fíga ọ̀kan lọ́rùn kan. mo lérò pé ohun tá a fẹ́ ká mú tá a sì fẹ́ ká yọ ń bẹ̀rẹ̀ àti rí mú a sì ti rí yọ. bí tá a ti rí orúkọ tá a fún ìlú rèé ìlú Àfòré o àwọn láǹfààní àti fodò kọjá Ọ̀wọ́ débẹ̀ wọn rí tí wọ́n fi fodò wọn gbà àwọn èèyàn wa ọmọ ìyá wa wọ́n àfò bí àbẹ́ wọ́n tún ti ń fò ní bí tá a ti mú àfònù àwọn ọmọ ìyá wọn táwọn ń jẹ́ Mòró tí wọ́n jọ kú òun lè fẹ̀ àwọn ò lè kọjá ẹwù lè já wọ̀ síbi àdó ti lè já kọjá àmú Ọ̀wọ̀ jáde láti bẹ̀rù Mọ́rẹ́ àti Mòró Mọ́rẹ́ òun ló padà dé Àfò Mòró ó padà di Ọ̀wọ̀ gẹ́gẹ́ bí ìwádìí bó ti sọ fún àtìbá náà ṣe fi ti ara wa gbọ́. ẹjẹ́ àtà kọ́sọ́ ká ṣe pápápá ká tún rojú ọjà bá a bá padà dé ìwọ̀n tá a bá tún lè mú á tún mú wá sí ti gbọ̀yìn 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube nìyẹn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ̀kú kalẹ̀. iléeṣẹ́ Albashit International Alternative Therapy lábẹ́ àkóso bàbá balógun bàbá ọba sanra ló tún lọ gbọ́tẹ́tẹ́ wípé àlàáfíà rẹ̀ lẹ́mí rẹ̀ ò gbọ́dọ̀ fi ṣàwàdà àbọ̀ gbàgbé wípé béèyàn láyé lóko ìsanra ni ó lò ìṣẹ́pọ̀ ọwọ́ ìṣẹ́pọ̀ ẹsẹ̀ ìsanni béèyàn nàró bẹ̀rẹ̀ músẹ́ ajéṣe ìsanra iní ṣiṣẹ́ déédéé gbogbo tó ní ṣe pẹ̀lú sanra tó gbé ẹ̀dá dúró bí ọ̀pá òrìṣà oko lọ́yẹ láyẹ̀wò awakọ̀ tó ń tẹ tọ́tù tó ń ju jíà lóòrèkóòrè ìsanra nílò ẹsẹ̀ bá ṣe tọ́ọ̀kì tọwọ́ tẹ̀ bí kọ̀ǹgọ́ọ̀lù tí ọ̀nà bó ti tó àti bó ti yẹ kò ní lè wa mọ́tò ní pópó kíní kankan ní àyẹ̀wò ara rẹ ní kó o ṣe pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé kó o lè mọ bí ara rẹ kù sí o. ẹni tí ń tẹ̀lé gba gold medal lórí ọgbọ́n eré ìdárayá àtẹ̀yìn àti sápò pọ̀tì lórí pápá ìsáré
ìtìjú òsèmi ká sọ ti ń sẹ́ni ẹni tó yẹ ọ̀rọ̀ yé bọ̀ọ̀bá lálàyé kàn sí ọba sanra nílé iṣẹ́ Albasid International Alternative Therapy lọ́dọ̀ bàbá àbàrùbá ọba sanra tó wà ní Yaseban Plaza lẹ́yìn ilé bàbá Adédùwú Màlété Ìbàdàn kúkú pè lórí nọ́mbà yìí 09031675555 09031675555 sinmi àjàrò mọ́sọ̀ lọ́tọ́jú ara ẹ̀. Ibẹ̀ lọ́pọ̀ ènìyàn kọ́lé sí ọ̀nà dára débẹ̀ pẹ̀lú iná. Iléeṣẹ́ Mayor KK Global Engineering Company tó nílẹ̀ Grace Estate Adébáyọ̀ Ìdíayọ̀ rẹ̀ iná ti wà ń bẹ̀. Àwọn èèyàn ti ń gbé bẹ̀. Ẹ̀dínwó sì ń tẹ̀síwájú. 650,000 naira ní plọ́ọ̀tì kan ilẹ̀. A ti dáwọ́ ẹ̀ padà sí 450,000 naira. Pẹ̀lú ẹ̀bùn àyè san díẹ̀díẹ̀ náà wà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń béèrè fúnlẹ̀ wa láwọn bòmíì. Ìlú tuntun Ọ̀fà Akala Expressway Ìfàtúmọ̀ Olódó area Igbó Olóyin Ọ̀jọ́ area Ìdó area gbogbo ẹ̀ iná ti débẹ̀ inú gbòòrò Ìbàdàn ni. Wàyí o gbogbo ẹ̀yin tá a ti yọlẹ̀ fún ní Grace Estate ẹ máa yọjú sólú iléeṣẹ́ wa látàsìkò yìí lọ títí di parí oṣù kọkànlá fún tẹ̀síwájú ni o. Iléeṣẹ́ New York KK Global Engineering Company tó wà ní Àgbáńlé Pánù Complex Odò Ọ̀nà Eléwé Ìbàdàn. Hello 07053936013 website www.mkkengineering.com. Àtẹ̀yìnrọ́pọ̀ akétí ajá ní gbogbo òdì. Gbogbo kìràkìtà ẹ̀dá lórí àlàáfíà ni o. Bẹ́ẹ̀ni pamọ́ kí n pa túnmí láṣìírí kí n jù ọ́ lẹ̀ àrùn ní jẹ́bẹ̀. Ewé àtẹ̀kọ́ ń bẹ lóòótọ́. Kágbó káṣe ká mú ní dìbẹ̀rù fẹ́ lòmí. Tónítóní Aba Healthcare Nigeria Limited. Wá pé ewé àtẹ̀kọ́ pọ̀ nílànà tòde òní. Fún èyíkéyìí àìsàn tí bàlàáfíà wọ̀ yá àjà. Tónítóní fọ́ọ̀dẹ̀nù. Bọ́dìmọ̀ tónítóní fọ́ọ̀dẹ̀nù. Aráyún ni tani gbóná fò. Tónítóní fọ́ọ̀dẹ̀nù. Ọkùnrin tí ò kájú ẹ̀ lọ́dún ayẹyẹ. Ó ṣe yè méjì. Tónítóní Aba Healthcare Nigeria Limited ni ó gbà lọ. Pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ lórí ewé àtẹ̀gùn fàlàáfíà ara ẹni. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe tónítóní Aba Flushing Powder. Block AB9 Tinubu Modern Market Mọ́ṣáláṣí bus stop. Ìpájà road. Ibẹ̀ lolú iléeṣẹ́ wọ́n wà. Ẹ̀ka iléeṣẹ́ wọ́n tún wà nílẹ̀ Ìbàdàn. Ní Mojoyanlá shopping complex. Mánàtán Ìbàdàn. Tàbí ká pè sórí nọ́mbà yìí. 08033715988. Tónítóní Aba Healthcare Nigeria Limited. Àlàáfíà kò jẹ́ wọn lógún. Aláàánú òjijì. Aláàánú mi. Ilé lọ́kọ̀. Aláàánú òjijì àkórí 72 hours ní December yìí o. Ó yá lórí òkè. No more war. Ọlọ́run wòlíì Jẹ́lẹ̀ Olúládé. Bàbá àdúrà IG 47. Ẹgbẹ́ ọ̀pàdé olóore bí ọdún 2020 ti ń parí lọ. Ọjọ́ Wednesday 2, Thursday 3 àti Friday 4. Lóṣù kejìlá ní gbogbo èyàn yóò fi máa gbàdúrà bẹ̀rẹ̀ fún aláàánú òjijì. Aláàánú òjijì. Ọlọ́run ní kádùn eléyìí tó parí ìtàn rẹ̀ máa yí padà. Ìwọ àtàláàánú rẹ̀ máa pàdé. Ọ̀nà ìgbé ogun wa 2021. Wá ní ìbápadé Jésù láyé àwọn ìránṣẹ́. Prophet Taiwo Òjó, Prophet SK Olúbọ̀dé, àwọn olórí ẹ̀rí bí Síaráwì Yálùkò, Ìlàjà Kétóní Ọlọ́run ọ̀sán bẹ́ẹ̀. Nígbà tí bàbá àdúrà AK-47 Prophet Caleb Olúládé bá sọ̀rọ̀ ṣẹ́sáyé gbogbo èèyàn. Láti ìwúrò, ní kẹ́ẹ̀tì gbẹ́mẹ́tò tó lọ sí èjì òkú. Láti bẹ̀yẹ̀ ní kẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ pátẹ́rẹ́. No more war prayer mountain. 08036254244. Kó o tó jáde nínú àdúrà 72 hours yìí nígbà mi gbọ́. Wà ní ìbápadé aláàánú gbà bẹ́ẹ̀. Àtọmọdé àtàlàgbà ó yẹ kí lè fẹ́ mu o. Èmi ní kọ́ńtà òmùmù tó ṣara lóore ó máa rí pépé. Òótọ́ ọ̀rọ̀ ni àwọn bí multi-custard èyí tó dára tó ń ṣara lóore tí mara ẹni jọ̀lọ̀ tó tó mú àgọ́ ẹni ṣe kánmọ́nkébé dòdò ní fruit custard ó là ń sọ nípa ẹ̀yẹn custard tó dára fara èyí tí a ṣe pẹ̀lú ojúlówó ohun èròjà tó ń fara lókun dòdò ní custard dára fọmọdé àti àgbà apẹwà ara ẹni jáde bíi tọmọ tuntun jòjòló àwọn tó dàmọ̀ kì í fi ṣeré rárá wìtìwìtì ló ń tà lọ́jà ilé iṣẹ́ wa wà ní shop 45 all sense drinks line lẹ́yìn ilé epo MRS first gate Old Ife road New Gbagi market Ìbàdàn tàbí Madam Zainab stores ilé epo agbeni àtijọ́ ládojúkọ Agbájé junction agbeni market Ìbàdàn 08060604369 tàbí 08155505517 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà dòdò ní custard ó dára ó ń ṣara lóore. Àràré o àrà kéńgé. Ẹ̀kú etí gbọ́ ètò àrántẹ̀ wájú láti ìkànnì Ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 àjàkẹ́rin kòkó house gbẹ́lẹ̀ Ìbàdàn 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn nìyẹn Alhaji Imam Albarka Abdul Ààrẹ ṣẹ́gun orí yín mo kí Ọláńṣílẹ̀ Yusuf Shilex
lápá tibẹ̀ mo rí ẹ̀yin náà dúró rẹ̀ ẹ jẹ́ tẹ̀wájú torí àkókò wa péréte báyìí náà ló kù àti kúrò lórí ọ̀rọ̀ ìtumọ̀ àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àfò àmọ́ nígbà tí àwọn mọ́rẹ́ tí ìrìn àjò tí wọ́n rìn tí wọ́n débi tí wọ́n dé tó ti sọ wọ́n lórúkọ tí wọ́n di àfò bó ni wọ́n ṣe débi tí wọ́n wà lónìí ibo gan ni wọ́n kọ́kọ́ tẹ̀dó sí nígbà tí àwọn sọdá tí wọ́n kọjá odò ọ̀sẹ́ igbó òwòye lápẹ́bẹ́ bẹ́ẹ̀ ni igbó òwòye ibẹ̀ ni wọ́n tẹ̀dó sí àmọ́ èmi ló wá ṣẹlẹ̀ kí ló bí ìrìn àjò ìtẹ̀dó síbi tí wọ́n padà wà lónìí tí wọ́n fi kúrò ní igbó òwòye bàbá wa alàgbà Ben Fágbóhùn ẹ bá wa ṣàlàyé síwájú. kọ́kọ́ dó sí kán tó débi tá a tún wà lónìí. kọ́kọ́ wọ́n dó sí gbòòwòye. igbó òwòye. Kí ló wá mú wọn kó bẹ́ẹ̀ ṣógun ni àbí kí ló lé wọn. ìṣògùn nígbà tí wọ́n pẹ́ wọ́n bọ̀ wọ́n dó sí igbó òwòye yẹn fún ọ̀pọ̀ ọdún wọ́n bá ń bọ̀ gẹ́gẹ́ bí ìtàn ti sọ fún wa ni o. ẹ tẹ̀ wájú bàbá. nígbà tí wọ́n pẹ́ wọ́n ń bọ̀ ńkọ́ wọ́n ń bọ̀ wọ́n á dé tí wọ́n ti wọ̀ síbẹ̀ yẹn ní ọlọ́dẹ kan ní ayé àtijọ́ ó bẹ̀ sí dé ẹ̀gbẹ́ títí débi tẹ́ pa wà yìí. láti gbówòye ẹ ti dọdẹ wá bí. but a ò mọ orúkọ ọdẹ yẹn o. ṣùgbọ́n ẹ má bínú ẹni tó léwájú àwọn ìran mọ́rẹ̀ tó léwájú wọn kò lè fẹ́ ǹjẹ́ tàn so kọ rẹ̀ ìyẹn bàbá bá ńlá yín. àwọn ọ̀gá orúkọ ẹ̀. ẹ tẹ̀wájú ọdẹ ẹ wá sọdẹ débí kí wá ṣẹlẹ̀. pàtó ó jẹ́bi tó yẹ kó playful tó. ilẹ̀ yẹn tẹ́jú. ló bá débi ó tó dọrẹ padà ó má débi kan tẹ́ pé ó dàbẹ́ ni pé ó fàìn tó ṣe dáadáa. ó gbà yìí dáadáa ju bí tá a wà yìí lọ. ni wọ́n wá pàgọ́ bí àwàdà wọ́n wá bẹ̀ sí síwájú lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá síbí. àràré o àrà kéńgé. bí wọ́n ti kúrò ní igbó òwòye rẹ̀ o tí wọ́n sì di èrò ibi tí wọ́n wà tá à ń pè ní àfò lónìí mélòó ni gbogbo àfò pín sí àwọn aṣáájú tá a lè pè ní olórí fún ìran kọ̀ọ̀kan ẹbí kọ̀ọ̀kan tí wọ́n parapọ̀ dé àfò yìí wọ́n jẹ́ 6 àwọn náà ni wọ́n sì fi sọ àfò ní orúkọ la fi wípé 6 ní àfò bàbá Ben Fágbóhùn ẹ bá àfilẹ̀ ìkùn ká tó dìde lórí ètò lálẹ́ ètò ní ẹ kú ìkàlẹ̀ o. mẹ́fẹ̀ẹ̀fà tí àfò tó kún sí. ọwọ́ aláfò. igbe àfò. ẹ̀rẹ̀ àfò. ọ̀hìn. ubéṣàn. ìfìnàfò. mẹ́fẹ̀ẹ̀fà náà ni. bẹ́ẹ̀ni. agbẹ́gbẹ́ àwọn ọ̀hìn yẹn náà ni wọ́n wà ní òkè àfò. bẹ́ẹ̀ni. ẹ ṣàlàyé síwájú ẹ bá sọ kankan. bí ọ̀hìn yẹn wọ́n apá bí méje wà níbí ìkan wà níbí lọ́nà àdúrà níbí ìkan náà wà ní ẹgbẹ́ police station bẹ́ẹ̀ yẹn àwọn kan wà ní òkè àfò lọ́hùn. àràré o àrà kéńgé. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a sì ní fi gbogbo ohun tó bá yẹ kí a jẹ́ kẹ́ ẹ mọ̀ nípa àrìn àjò wa yìí mọ̀ pa ànífì kankan dùn yín
láṣẹ Èdùmàrè ọjọ́ mẹ́jọ láàmú tẹ̀ wájú ẹ̀mí fi wò wípé àfojú yín sọ́nà rárá àti rárá kó lè dáa kó lè dùn náà ni ṣe mọ̀ wípé àjálù kan ṣẹlẹ̀ sí àwọn baba ńlá àwọn àfò níbi tí wọ́n wà láti gbọ́ òwòye wọ́n débi tí akọni ọdẹ ìṣọdẹdẹ tá a pè ní Òkélí igbó Òkélí yìí kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ àjálù wo gan ló jálù wọ́n tó fi wá débi tí wọ́n padà wá tẹ̀dó sí lónìí gangan ibi tá a ti gbé lọ́jọ́ mẹ́jọ nù lórúkọ Ṣẹ́gun Alágbàlá alẹ́ ọmọ akéré Sàbàdìn Adékúnlé Ìfẹ́olúwa Àyẹ́dìran Àbídèmí tí ẹ jẹ́ àwọn ọkọ̀ mi tá a jọ mú wá àti kì í bá wá ṣiṣẹ́ alẹ́ Gbémi Fálọ́nà adókọ bí obe orúkọ Ìyẹ́kẹ́ àti Victor àti àwọn tá a jọ mú ètò talẹ̀ ètò níwá òun náà nù sí etígbà àti ojú ìwòran yín àmọ́ pàdé láàárọ̀ ọ̀la lórí àkọ́tún bàbá fẹ́ńdọ̀ tèmi ti P2 láṣẹ Èdùmàrè bàbá fẹ́ńdọ̀ ó lórí ewé bó ti jẹ́ nu ni sàràfà má bínú ọmọ dúpẹ́ gbígbọ́ gbò bá di ọjọ́ ti lọ ni a sì ní iṣẹ́ eléyìí tí a fẹ́ jẹ́ àníṣẹ́ tá a fẹ́ jẹ́ mi ìbínú dàpọ̀ mi ìbínú ó dà sáré dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ká mọ́ lọ sáré dúpẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. tó ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín lólùfẹ́ wa fún darapọ̀ mọ́ wa lórí ètò àrà fún tọ̀sẹ̀ yìí lórí ìkànnì adẹ́rìn-pòṣónú 32 FM 94.9 ajakẹrin ní Cocoa House nílẹ̀ Ìbàdàn mo wá ń ṣe ládùúrà pé ààbò Elédùmarè yóò máa dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú àṣẹ Elédùmarè títí ọjọ́ mẹ́jọ táwọn tún pàdé Sharafdeen Adékúnlé Ìṣọ̀lá lóko tèmi jẹ́ adúgbò igbó tẹ̀ ń gbọ́ wa. pẹ̀lẹ́ ó ti ẹ̀ fóònù sáré ni ẹ wo èèwọ̀ ilé ọba yàrá Àṣàkẹ́ ó dàárọ̀ ọ̀run ayọ̀ lásùn.